Eniola Eniola máa gbọ́ àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lórí ìmọ̀ọ́sẹ̀ lágbára ọba tó dá gbogbo wa. Eniola òní lòní ń jẹ́ o ẹbẹ́ ni abẹ lọ́wọ́ ẹni ìbùkún olúwa fẹ́bọ̀ máa gbọ́ ọmọ bàmí Sunday dákẹ́ máa fi yèbó Olódùmarè ọba tó dá gbogbo wa lọ. Eniola ẹni yìí ẹni ẹ̀yẹ ń sálè ní kí lọ́wọ́ máa dágọ̀ jọgọjọ lójú àgbo àṣeyí àṣàmọ́dún sẹ̀mí lágbára Olódùmarè ọba tó dá gbogbo wa. Ó ti sọdún èyí o dákẹ́ máa gbọ́rọ̀ ẹnu mi lókun ọ̀fẹ́. Eniola òní lòní ń jẹ́ máa gbọ́rọ̀ ẹnu mi ọmọ Kogi nílé o Kogi ńlẹ́ àlèmí ń kí lọ́wọ́ o máa gbọ́rọ̀ ẹnu mi Kogi gangan nídélé àwọn bàbá tí wọ́n ti gbé bí ọlọ́mọ. Kogi ọ̀fẹ́ràn ọkà bí iyán àbẹ́ẹ̀gbọ́ kódà bí iyán ṣe kólòbó ẹ sábà ń fún Kogi jẹ. Kogi ebẹ́yìn ní kí lọ́wọ́ o Mr. Sunday tẹ́ gbọ́ ẹ súnmọ́ mi níyàyín o Mr. and Mrs. Yusuf ìyá Eniola máa mi kọ́ńpọ̀tì ẹ máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ lójú àgbo. Òní lòní ń jẹ́ òṣè bẹ́ẹ̀ ni abẹ lọ́wọ́ ẹni ọba bá ní sọ̀rọ̀ mọ́ máa tan ni jẹ lórí ayé ọmọ wa. Eniola ó tún ti pọ́dún kan lókè èèpẹ̀ ọmọ àzárù gàárùdé nílé àwọn bàbá tán ti gbé bí ọlọ́mọ ni. Ọmọ akẹta mọ́yà ọmọ àríwá sáwọ́gbó máa ń gbọ́rọ̀ ẹnu èmi ẹni tó ń gbọ́ o máa kíyè sọ̀rọ̀ ọmọdé tí ń fẹ́nu kọrin. Ọmọ ọlọ́pọ̀tọ̀ ajíyàn nínú ilé àwọn bàbá tí wọ́n ti gbé bí ọlọ́mọ ni. Ọmọ onígi obì agùn mọ́tẹ́ máa bọ̀rọ̀ ẹni mi lógún ọ̀fẹ́. Àbíwo mọ̀ pé ọmọ olúfẹ̀ abùrẹ́ nìyí ọmọ aládé owó rẹ mọ́ ibẹ̀ òǹdáyé lẹ́sà ti tẹ̀ wá lẹ́ti tẹ̀ wọ̀rọ̀ wá máa ń gbọ́rọ̀ ẹni mi lógún ọ̀fẹ́. Ó ti sọdún èyí ó ṣe tẹ̀mí ìdòwó tọmọ ni ẹni bá wá ní òkú kólú ààrẹ bọ̀wọ́ ara rẹ̀ síra rẹ̀ àjíǹde àróhùn jẹ́ ara rẹ̀ ó ti mọ́lé. Ó ti sọdún èyí o ìwọ tó sọdún àkọ́kọ́ ló sọdún èkejì ó ṣe kẹta ó ṣe kẹrin ó ṣe karùn-ún ó ṣe kẹfà ó ṣe keje ó ṣe kẹjọ ó ṣe kẹsàn-án ó kó pẹ́ láyé kọrin kése káyé rẹ̀ dára kó fún wọn kó dùn bí oyin. Aníwọ ló kàn ó ìwọ ló kàn kó gbóhùn rere ṣe máa gbọ́rọ̀ ẹnu èmi lógún ọ̀fẹ́. Tẹ́tí rẹ̀ bá wá ń já o a ní o má ṣe pèlé mi tìmí lẹ́yìn orí owó. Macedonia Media ló ní kí n kí ọ̀pọ̀ ọjọ́ bí ó ní ìmọ̀ ju ọ̀lọ́gbọ̀ ẹnu ó ní kó pẹ́ láyé kánrin kése ó ní káyé rẹ̀ dára kó súnmọ́ kó dùn bí oyin. Ọdọọdún ni láṣọ lógúnlógún ọdọọdún ni kàn so lọ́gbọ̀nlọ́gbọ̀n nílé ayé ìgbò bá dìbò yá àmọ́dún a ní akíra wa dìbì kíran tówó tọmọ. Ohun àìkú bọ̀ ọ̀rọ̀bọ̀rọ̀ ohun àìkú bọ̀ ọ̀rọ̀bọ̀rọ̀ àìkú bọ̀rọ̀bọ̀rọ̀ tí ń parí àwọn àwà láyé. Onírè owó ire lójú owó rí ire ni kó máa rí lọ́jọ́ gbogbo. Owó kó fi lé rẹ̀ ṣe bùgbé àlàáfíà ẹ̀mí gúngùn baálẹ̀ ọrọ̀ kó máa jẹ́ ti ẹ lọ́jọ́ gbogbo kó rí bá ti ṣe kó rówó lò gbà káyé.